أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Òkè Ọlọ́run ọba mo fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kí mi mo fi kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo ibi tí a bá wà, pé kí Ọlọ́run ọba kó máa ṣe dáadáa rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba kò ní bà nǹkan kan ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Mo bẹ̀ Ọlọ́run ọba nínú gbọ̀ngbọ̀n rẹ̀, nínú dáadáa rẹ̀, nínú àìlórogún rẹ̀, nínú agbára tó ní, nínú tó lè ṣe tó wù tí ó sì ní tí ó sì ṣe, àbí tó bá ṣe tí kò sẹ́nì kankan tó bá ṣe ṣe tí kò sẹ́nì kankan tó lè bi léèrè. Mo fi bẹ̀ Ọlọ́run ọba fún gbogbo ẹ̀yin tẹ́jú lólùfẹ́ fún mi. Àrọ́mọdọ́mọ yín ò ní kan ìnira. Ìbàjẹ́ kan oṣù Ọlọ́run ọba kò ní fi kan ẹnì kankan nínú yín. Gbogbo ẹni tó bá jẹ́ òkodoro, ẹni tó bá dúró lórí òdodo tó yẹ pé Ọlọ́run ọba ló gbà lérò, tó jẹ́ pé Ọlọ́run ọba ní bẹ̀rù lórí nǹkan tí n bá ń ṣe. Tí mo bá ní mò ń ṣe àdúrà fún yín bí ìgbà tó yẹ pé mo fẹ́ mọ gba ẹnu Ọlọ́run ọba fi sọ̀rọ̀ ni. Ọlọ́run ọba tí ẹ ṣe fún, òun ni yóò máa bá mi dúpẹ́ fún yín, òun náà ni ó sì máa ṣe dáadáa fún yín lórí gbogbo àdáwọ́lé yín. Àwọn kan bẹ tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí ó jẹ wọ́n lógún ju ọmọ Ògbómọ̀ṣọ́ gan fúnra ara wọn lọ. Kì í ṣe pé torí nǹkan kan, torí ìdó tí òdodo ló bí irú nǹkan ṣe máa rí báyìí. Kí ni ṣe wá rújú báyìí láàrin gbogbo wa báyìí, tó ti wá dàbí ìgbà tó ṣe wípé ilé ayé míì làwọn wà. Àwọn bàbá wa kan, mi ò ní dá orúkọ wọn, wọ́n pè mí, wọ́n máa ń pè mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. But èyí tí wọ́n pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí alẹ́ ìjẹta tí wọ́n pè mí, mo wà lójú oorun ni mo rí call wọn. But lẹ́sẹ̀kẹsẹ̀ mo sáré nu ojú láti pé kí n gbé ara mi dìde gbìrì lẹ́ẹ̀kan náà láti show wọn pé kò sí nǹkan kan, torí kí wọ́n má bàa ní feeling pé àbáwọn disturb mi nítorí pé àwọn nǹkan bẹ tó yẹ pé èèyàn gbọ́dọ̀ fi call wọn ṣeré, tí èèyàn gbọ́dọ̀ respect wọn. Ẹni tó bá care fún ẹ, tó yẹ pé ó bá ń fi ìfẹ́ hàn sí ẹ, dandan ni fún ẹ, ó jẹ́ dandan ni fún ẹ láti pé kí wọn náà kò fi ìfẹ́ hàn fún onítọ̀hún padà. Oore wà níbẹ̀ tó pọ̀ láti pé kẹ́dà kó máa fi ẹ̀mí ìmoore kó máa fi hàn àwọn tó bá ṣe dáadáa sí òun. Bàbá yìí ṣe dáadáa fún Ògbómọ̀ṣọ́ tó pọ̀. Wọn ò mọ imí tó ṣu bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ṣùgbọ́n bàbá yìí nífẹ̀ẹ́ bàbá wa Ghandi kọjá ààlà. Àgbàlagbà ni wọ́n ò, torí nǹkan bí last 2 months la celebrate 84th birthday wọn, tí a kí wọn, tí a sì ṣe wọn bá tó lóhùn fún wa lágbára nínú àdúrà tàbí ṣe fún wọn. Ibi tí mo wá ń lọ níbí ni pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ múmú láyà ọ̀pọ̀lọpọ̀ ju àwọn ẹlòmíì tí wọ́n ń pa irọ́ mọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí, tó yẹ pé wọ́n ń fi Ògbómọ̀ṣọ́ mu gàárì, bí kéèyàn ra kúlíkúlí tàbí àkàrà Ògbómọ̀ṣọ́ ti gàárì kó máa mú.
tàbí kó lọ rí ra àmàlà pẹ̀lú gbẹ̀gìrì lẹ́ran ògúfe kó máa jẹ. Tó bá wá ṣe tán kó wá mú mineral kó fi tẹ̀ mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ náà ni ọmọ tó ń pè ní ẹ̀kọ́ yangan ẹ máa fi tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé gan l'Ógbómọ̀ṣọ́, ọ̀pọ̀lọpọ̀ ìyàsọ́páṣẹ àfi ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni ó jẹ́ pé wọ́n jí láàárọ̀ po ẹ̀kọ́ yangan ní ìsìn ọ̀nà rẹ̀ jìn. Traditionally gan ohun pé tó pé ó ń tọ́mọ lọ́wọ́ ni kò tọ́mọ lọ́wọ́ ni, ọmọ kékeré wà nínú ilé, ọmọ kékeré ò sí nínú ilé yẹn ni. Ní ayé jọ̀hún kò fẹ́ẹ̀ sínú ilé kan tílẹ̀ ọmọ tẹ́ ẹ̀ ní bá àmukù ẹ̀kọ́ àná tí ó jẹ́ pé wọ́n sì tún múra àti tún po míì láàárọ̀ yìí. So bọ́lọ́run ti ní kí ayé kó máa yípo nìyẹn. Èyí tọ́lọ́run ní kí ó sojú àwa yìí, Ọlọ́run bó jẹ́ ká rí ọ̀rọ̀ rí àbí àbọ̀ rí jẹ́ fún Ọlọ́run ọba. Gbogbo ẹni tí ń bú mi mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, ṣùgbọ́n mo sọ kíní kan fún yín pé mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín pé mi ò fi yín lẹ̀ o, mi ò sì ní pè yín lẹ́jọ́ sọ́dọ̀ ẹ̀dá, mo pè yín lẹ́jọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba. Àyàfi tó bá ṣe pé ọ̀rọ̀ tí mò ń sọ mo bá dárúkọ yín, dákọ̀ ìdílé yín, àbí mo ní nǹkan kan ṣe pẹ̀lú yín lókù. Ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ nílùú bàbá mi ni mo rí. Kó má ṣe pé nílùú bàbá mi nìkan, nǹkan tí ń ṣẹlẹ̀ ní àgbáyé tí mo bá ní ẹ̀mí ẹ̀ tó bá wù mí mo lè dá sí, tí kò bá wù mí mo lè ṣẹnu bọ́lágún. Ní tó bá wù kálukú ló lè ṣe pẹ̀lú life ẹ̀. But opinion tèmi, ní tó wù mí ni, opinion tèmi ni, ìwòsí tèmi ni ló wù mí láti pé mo fẹ́ àbí pé mò ń gbìyànjú láti rí pé nǹkan tó bá kù díẹ̀ káàtó nípa ìlú mi mò ń sọ̀rọ̀ nípa rẹ̀, káyì tún sọ̀rọ̀ nípa báwo ni ìdàgbàsókè tún ṣe lè bá ìlú mi tí mò ń ní lọ́kàn. Then the next comment tí wàá kàn rí náà ni pé ọkọ̀ olórí burúkú àgbàlagbà. Ẹ dákun, ẹni tọ̀hún tó wá pé bàbá rẹ̀ bá ti kú, ǹjẹ́ bàbá rẹ̀ lè kú rè báyìí? Tó lè lábọ̀ rè? Tí bàbá rẹ̀ ò bá tí kú, ǹjẹ́ irú bàbá eléyìí lè jèrè ọmọ náà? Torí pé wọn ò ní mọ ibi tó gbé ti fi orí ti fi fàgbọ́n. Mo fà yín lé wàláì. Ẹ pé mo yọ̀lẹ́ àbí? Òkè, ọ̀lẹ ni mí, mo fara mọ́, mo yọ̀lẹ́ níwájú Ọlọ́run ọba. Láti àsìkò yìí lọ mo fa gbogbo ẹni tí ń bú mi, mo fà wọ́n lé kóòtù Ọlọ́run ọba. K'Ọlọ́run ọba kó bá mi ṣe ní tó bá tọ́ sí wọn nínú ìyà. Gbogbo ní tó bá tọ́ sí wọn nínú ìyà k'Ọlọ́run ọba kó bá mi ṣe fún wọn. Ọlá ìjẹ́ kan ṣoṣo rẹ̀, ọlá ìníkù rẹ̀. And what is the issue tó ń dùn mí jù ni wípé àwọn èèyàn wa bóyá torí pójú kan náà la gbé ti kàwé ni lọ́fà tó yẹ pé a ò lè fi ríbi liberate ara wa. Láwọn fi ríbi liberate ara wa tó yẹ pé ibi kan náà, ojú kan náà, gbangba náà la wà. Torí mo discover pé àwọn tọ́lọ́run bá ní kí wọ́n jáde lọ rí kàwé níwọ̀nba. Jíjáde tí mo mí ní mi ò sọ̀rọ̀ wípé bóyá ìlú òyìnbó àgbé kíní kan. Tẹ́lẹ̀ ní ìlú yẹn mọ fríkì gbogbo àwọn ìbá ìlú èbó kíní kan, ìlú èbó a kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, Ọlọ́run bá yóò jẹ́ kẹ́kẹ́rù èkó délé. Àwọn tó wá pé irú nǹkan táwa ń bá pàdé tá ń kà lórí line ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílé ẹ máa ṣàdúrà fún gbogbo àwọn tó wà nílùú òyìnbó k'Ọlọ́run bá kó jẹ́ kí wọ́n ti ṣe òru láyọ̀, k'Ọlọ́run bá kó jẹ́ kán sọ̀ láyọ̀, k'Ọlọ́run bá kó jẹ́ kán lè padà rí lé darí sí ní ti dáadáa. Èwo ni ò tó dà wọ́n láàmú nínú nǹkan tó wà nílẹ̀? Sówó orí ni àbí táàsì rédíò àbí títa ago àbí ti fóònù àbí ti mọ́tò àbí gbogbo ẹ̀. Mi ò lọ sí gbogbo ààyè ibẹ̀ yẹn. Àwọn tó kàwé, tẹ́ bá wo ẹni tó jáde lọ sí Ìlọrin tó lọ rí kàwé, tó bá padà wálé ẹ rí i pé he look exceptionally different. Tẹ́ bá rí ẹni tó bá lọ sí Ìbàdàn tó bá lọ rí kàwé ẹ rí i pé tó bá padà dé he will look exceptionally different. Tẹ́ bá rí ẹni tó bá lọ sí Ifẹ̀ tó lọ kàwé they look different. Ká tó wá pé ẹni tó bá sọ pé òun bá lọ sí Èkó, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gẹ̀ tẹ́ fẹ́ wálé mọ́ torí pé ọmọ dàbí ìgbà tó yẹ kó wà nílùú òyìnbó ni.
pẹ̀lú nǹkan tó ń bá pàdé ní nǹkan lọ rí kà àti irú àwọn èèyàn tó ń bá rìn tí wọ́n rí. Ojú kan náà ni a wà nílùú Ògbómọ̀ṣọ́. In ló jẹ́ kí ẹnìkan oṣù kọ́ máa fi pọ̀pá kan kọ́ máa fi da gbogbo wa bí ìgbà tí Fúlàní bá mú pọ̀pá kan tí bá fi ń da mọ̀lú ẹgbẹ̀rún kan. Ẹ jẹ́ ká bira wa, ṣé ojú ògbà wa tì ní? Etí wa yìí ṣé kò ti kún sóko láàrin ara wa síra wa? Common sense ká jókòó láàrin ara wa ká jọ rò wò láàrin ara wa. Ṣé tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ṣé kò gba ojú tì, ṣé kò fa nǹkan ojú títì fún wa? Tójú tì fún wa kéèyàn ó gbé nǹkan ní nǹkan tó sì confam tó hàn gedegbe báyìí pé ó gbé nǹkan ní nǹkan, ó wá mú òwú dúdú, ó wá ń ju òwú dúdú yẹn, ó wá ń kanra mọ́ wa pé dandan òwú dúdú yìí bó ṣe wà lọ́wọ́ mi dúdú yìí ẹ fẹ́ ẹ kọ̀ ẹ gbọ́dọ̀ gbà ní funfun. Ẹ wá nítorí pé kó má bàa ṣẹ̀yìn kàmùkẹ́ má bàa ṣẹ́ nítòkù tẹ́yìn ó ṣe náà ni pé kẹ́ ẹ yá fẹ́ kan gba òwú dúdú yẹn náà ní funfun. Tí ò bá sí níbẹ̀ mọ́ tán bá ti bí í léèrè á mọ̀ sọ pé ẹ̀ ká bá sọ báyẹn kò dáa. Lágbájá ṣe oore fún mi rí ni. Mo wo kíní kan online mo ṣe jí láàárọ̀ yìí, ó wà so sympathetic, ó jẹ́ nǹkan tó jẹ́ bànújẹ́ tó pọ̀ wípé 85% àwọn nǹkan tá à ń bá pàdé ní online, lágbájá ò dáa, lágbájá lọ kóòtù, lágbájá 85% tá à ń bá pàdé mùsùlùmí ni. Tẹ́ ẹ̀ máa ń gbọ́ tẹ́ ẹ̀ máa ń sọ pé fracas, gbogbo wọn pátápátá mùsùlùmí ni. Ẹ wá béèrè pé kí ló bí àwọn olówó mùsùlùmí, àwọn náà ń dá gbogbo rẹ̀ lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó mùsùlùmí ni wọ́n dálẹ̀. A ò rírú àwọn Aríṣekọ́lá mọ́, a ò rírú àwọn Abíọ́lá mọ́, a ò rí wọn mọ́. Irú àwọn bàbá Owódùn ní, a ò rírú wọn mọ́. Wọ́n ti lọ. Bàbá Owódùn ní gbin nǹkan kalẹ̀. Mo tún wo kíní kan náà online. Ṣeun Kútì ó ní olórí burúkú gbogbo yín bó lẹ́wà. Tẹ́ ń bú bàbá òun pé ní òwò ní bó lóṣì ní kíní kankan. Bàbá òun ti kú ní 29 years ago. 29 years ago. Lẹ́nu ọjọ́ mẹ́ta nínú nǹkan tí wọ́n pín ní nǹkan tó wọlé fún wọn tán ní kan pín èyí tó kan òun tán ní kó wọn wá gba is $120,000. Ọlẹ́ni tó ti kú ní 29 years ago. Òun sì tún rí inú iṣẹ́ rẹ̀ tó ṣe kalẹ̀, wọn ò ta property rẹ̀ o, àwọn iṣẹ́ tó ṣe kalẹ̀ ní ìgbẹ́ zombi gbogbo nǹkan tẹ́lẹ̀ tó ṣe yẹn nígbà wọn kó jọ, nígbà tí wọ́n kó gbogbo ẹ̀jọ́ tí wọ́n kó jọ báyìí nígbà wọ́n pín èyí tó kan òun gangan tán fún òun is 150. Yes, I think it's about $150. Inú wọn fún òun. Ó ní ẹni tó ti kú tó ti kú ní 29 years ago nìyẹn. Ẹ wo nǹkan tí ó wá ń gbà lójú ayé títí wa. Àmọ́ ìgbà tí bàbá ẹ̀ kú, àwa náà wọ́n á rí nǹkan sọ wípé bàbá rẹ̀ ṣe báyìí, bàbá rẹ̀ ṣe báyìí, bàbá rẹ̀ ṣe báyìí. Kí ni wọ́n fẹ́ sọ lẹ́yìn ìgbà tẹ́yìn bá lọ? Kí ni wọ́n fẹ́ sọ pé ẹ fi owó yín ṣe? A rí nínú àwọn olówó ní ìsìn ní pé ní Nàìjíríà ń bí ní ìsìn tó pé àwọn mùsùlùmí Nàìjíríà tí wọ́n ń blọ́ọ̀gì táwọn ọmọ wọn náà ń blọ́ọ̀gì lórí fracas, lórí ká mọ jàkálẹ̀ káàkiri. Àwọn ọmọ wọn lọ rí kó àwọn bloggers jọ, wọ́n gba fóònù, gba data, gba fóònù, gba laptop, tún gba eléyìí kó fi lọ rí ṣe data. Lágbájá mo fẹ́ kó fún lésì ọ̀rọ̀, búyà láyà ẹ̀ àwa la níjọba, bú bàbá ńlá bàbá ẹ̀ àwa la kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Mo ń bọ̀ wá Ọlọ́run ọba ni kò yá lógún ọdún. Mo ń bọ̀ wá Ọlọ́run ọba kò yá lógún ọdún. Ǹjẹ́ ẹ̀yin tẹ́ jókòó tẹ́ ń ṣèbàjẹ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ ká bi wá léèrè pé tẹ́ bá bira yín lè ní ìsìn pé ṣé ẹ̀ ń lékún ni àbẹ́ ń dínkù nínú kíkó mọ́ra, nínú ṣíṣe, nínú gbígbà fún láàrin ìlú
àti lágbàáyé ṣé ń lékún ni àbẹ́ ń dínkù? Torí èmi ò lérò pé bọ́yẹ̀ ń lékún, torí tẹ́ ń bá ń lékún ẹ ò lè ní máa tún máa fi owó yín lọ rèé máa lù láti lọ máa fi bẹ àwọn èèyàn láti wá ṣe títí yín. Ó yà mí lẹ́nu pọ̀lọpọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí, ọmọ Ògbómọ̀ṣọ́ àtàtà ni mí, kò sí ní tí ò lè ṣẹlẹ̀, kò sí ní tí ò lè àjọ wọ fúnra wa ní àjọ àṣerọ́ ní gbogbo ẹ̀. I say 20,000, 25,000 can change them at any given time. Tẹ́lómi fi ń torí owó tó wà less than 100,000 tó fi ta ìdílé ẹ̀. Àwọn tó wọ́n ń ra ìdílé kálẹ̀ káàkiri àbí tó wọ́n ń bọ́ àwọn èèyàn ló káàkiri láti pé títí wa ní kẹ́ṣẹ́ bí wọ́n lérè pé kí ni ìtumọ̀ tán fi ń ṣe èrè owó náà fẹ́ jẹ lórí bí wọ́n ti ṣe yẹn. Àṣetánì nílò ọgbọ́n oríṣiríṣi. I salute him on one or two things tí ń ṣe kì í ṣe nǹkan mímú fi salute nínú àwọn ẹlòmíì tó náà ní kémi pẹ̀lú wọn kájọ sọ̀rọ̀ lánàá níwọ̀n bá tájọ sọ̀rọ̀. Ó dàbí ẹni pé Ọlọ́run mọ́rọ̀ yẹn wá lánàá mo ṣàlàyé fọ́pọ̀lọpọ̀ nínú wọn mo ní gẹ́gẹ́ bí mo tó fi respect ṣètàn ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá ló bá ṣe gbogbo wọn náà sì ti kú, òun ló kù tí ń sáyé tiẹ̀ lọ. So ọ wá ń gbé àwọn kan lò gẹ́gẹ́ bí irinṣẹ́ rẹ̀ láti fi kọ́ wọn ṣiṣẹ́ kálẹ̀ káàkiri. Ó yẹ ti mọ̀ pé ayé tá a wà ní ìsìn ayé owó ni, tó bá ti wà ń bẹ̀ ní ìsìn ẹni tó bá ti fún lówó báyìí ní ìsìn tí ò bá ti ní conscience ẹ̀ yóò ta òbí ẹ̀, yóò ta ìran ẹ̀, yóò ta òbí ẹ̀, yóò ta ìran rẹ̀. Àwa dìde nìyẹn, àwa ń gba owó káàkiri láti pé bí ìlú Ògbómọ̀ṣọ́ bá dàrú kó dàrú, tó bá bàjẹ́ kó bàjẹ́. Ẹ̀yin lè má rí nílùú pẹ́ ń sọ pé bóyá tí ó bá bàjẹ́ kó bàjẹ́, tí ó bá ṣe kíní kó ṣe kíní tẹ́ ń bá kalẹ̀ káàkiri. Èmi pẹ̀lú a very wonderful sister kan a jọ sọ̀rọ̀ ní online. Ó pè mí, she's a Christian. Ó pè mí láwọn tó yẹ pé wọ́n gbìyànjú rí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lájọ mọ́ra wa dáadáa nínú ọ̀rọ̀ parapọ̀. Èmi máa sọ fún mi pé gbogbo ìgbà táwa fi ń ṣe parapọ̀ tàbí láwọn ṣe parapọ̀ àti ìrírú àwọn Bùkọ́lá náà. Gbogbo àwọn Bùkọ́lá yẹn wá sínú parapọ̀ ní nígbà tí wọ́n ń lé ìbò kálẹ̀ káàkiri. Ẹbí wọn léèrè déédéé táìmì náà fi ń wo àwọn èèyàn feel wípé torí pé wọ́n ti wà ní olóṣèlú wọ́n ń ṣòṣèlú lọ́wọ́, so wọ́n lè entrust wọn pẹ̀lú àwọn nǹkan ìlú. Ìyẹn náà fi entrust wọn tí gbogbo wọn tó ń fi ní rẹ́kọ̀dù kan tẹ́lẹ̀ present as alleged and the video we have. Bí pépà lásán báyìí náà fi ń give report ọ̀rọ̀ owó. Tá a bá mú sheet of paper ẹyọ kan ní ìsìn tá a bá ní ká máa kọ nǹkan nípa 80 million naira sí piece of paper ẹyọ kan só lè gba gbogbo nǹkan tá a rà ní 80 million naira. Di pé owó yìí bí lágbájá ṣe dá bó ṣe wọlé nìyí nígbà tá a wá ná tán bó ṣe tó bá jẹ́ pé sheet of paper kékeré exercise book kékeré ẹyọ kan la wá kọ sí. That integrity is not there. It's not there. A sì rí nínú wọn tó yẹ pé kódà bàbá Saka Balógun gbìyànjú lórí àárín yẹn. Mo ní kíní kan tí mo mọ sọ fáwọn èèyàn, mo ní tí mo bá ní ọ̀tá tó bá ṣe dáadáa láàyè dáadáa máa kí pókúṣẹ́ o. N tí ń jó dúdú nìyẹn. Tí mo bá ní ọ̀rẹ́ tó bá ṣe tí ò dáa máa sọ fún pé tó ṣe yóò dáa. Tèmi rẹ̀ ò bá níjọ ṣe là níjọ ṣe. I cannot bargain. Bẹ́ẹ̀ ṣe rí mi yìí mi ò lè compromise pẹ̀lú òdodo, mi ò lè compromise ni. Wàláhì mi ò lè compromise. Mi ò lè ever compromise pẹ̀lú rọ́ni kí n mọ́dodo kí n wá compromise pẹ̀lú pípẹ́ tó just fún ṣẹ́jú méjì rẹ̀ dákun ẹ jẹ́ ká jọ pa fún. I will not. And I thank God for my life wípé gbogbo àwọn tán sáré kálẹ̀ káàkiri nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tó pé wọ́n mọ̀ àwọn tán mọ̀ mí nínú wọn wípé wọ́n ti mọ̀ ipá àwọn tán jọ ń dira wọn kiri pé wọ́n ti mọ̀ pé àwọn ò lè gbèrú nǹkan báyìí wọn ò lè wá fi lọ̀ mí. Gbogbo mítìnù fòtẹ́ tí wọ́n ṣe kálẹ̀ káàkiri tó pé wá gbowó ẹ wá gbélé ẹ jẹ́ ká bi wọ́n léèrè, does it call for this? ṣé n táwọn yìí so bàbá yẹn àwọn tán ń pè fún mítìn náà táwọn náà lọ mítìn ẹ jẹ́ ká bi wọ́n lè consciously so gbà kí wọ́n lọ sírú mítìn yẹn. Nígbà wọn kọ lẹ́tà meeting fún yín pé tán pè yín on phone àbí text message kí ni wọ́n lè fẹ́ wá discuss tẹ́ ò lè discuss it publicly for the whole world to see and to hear nípa development ìlú yín. I
I will keep saying the truth and nothing but the truth. But in Katimo Kamani, I don't stop any blogger coming out to come and challenge anything I'm saying. But the only thing is that if you insult me, I will be there in sáré òní gbádùn rẹ o. Tí wọ́n bá sì wà láyé, ọmọ jẹ́ disgrace fún wọn ni o. Torí mo fi ogbó ara mi mo fi búra fún ẹ wà láì tàlẹ́ àmọ́ àwọn ẹlẹ́pẹ̀ ni lópin ìgbà tó bá ti bú mi. Àmọ́ wípé bóyá màá sọ pé kó má challenge nǹkan tí mo bá sọ, challenge it. That is what it's meant for. Tó bá challenge nǹkan tí mo sọ kí ọkùnrin ń tẹ́ sọ yóò dá o. Ṣé má respect me because this is social media. Má respect me kọ́ pé lọ́ba ní ká n tó sọ yóò dá ọ̀rọ̀ burúkú ló sọ ọ̀rọ̀ tó sọ yìí kọ́ ẹ pé kìí ṣe ebu ọ̀rọ̀ tó sọ yìí mo rí pé kò dáa nǹkan báyìí ni mo rí pé ló dáa jù. You must be able to bring something to attach it to it. Tó o bá attach nǹkan mọ́ tó ẹ pọ̀ bá kàn sọ tó ipò fẹ́ bú mi ni I will not take it lightly with you. I just finished online meeting kan tí mo ṣe pẹ̀lú àwọn kan and I gain a lot of things from it. Àṣé mi gangan ni mò ń dára mi láàmú pẹ̀lú gbogbo àwọn tó ń bú mi tán sọ pé wọ́n ṣe blogging kalẹ̀ kàkẹ́ àṣé mi ni mò ń dára mi láàmú. Àṣé there are a lot of ways to deal with a lot of people. Àti máwọn olówó tẹ́lẹ̀ tán ṣe pẹ̀lú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣé there is a lot of ways to deal with them. Gbogbo àwọn tẹ́ẹ̀mọ̀ ní social media alágbájá sọ̀rọ̀ tàwọn dókítà tẹ́ẹ̀mọ̀ wò pọ̀rọ̀ yìí mọ̀ gbóná sọ̀rọ̀ yìí ò ní fàgbóni ṣé kò ní sọ̀lù kalẹ̀ ṣé kò ní ṣe kíni tán sọ sí Tinubu tán sọ sí everybody. Why do you think they all escape it? Because there is a law that back them. Law yẹn tẹ́yìn ọmọ nílò Ògbómọ̀ṣọ́ ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ tán fi ń lò yín kiri láti pé kọ́ pé nǹkan náà ni wọ́n máa lò láti pé kẹ́ fi dàlúrú ẹ̀yin tó yẹ ká bá lórí pàmò fi mú development wá. You can't just tell me that tẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ní ìsìn tẹ́ sọ̀rọ̀ lónìí pé tí gọ́tà ibi báyìí ò dáa ó yẹ ká lè ṣe kẹ́nìkan náà wá make analysis lẹ́bẹ̀ pé òun rántí pé lọ́dún báyìí lágbájá ló ṣe lọ́dún báyìí tàmọ̀dù náà tó ṣe tàmọ̀dù báyìí ló tó ṣe báyìí kí ló ṣe wá fàṣítọ ọdún yìí tí ó kàn tẹ́ pé ẹ ò lè mú àwọn example wa láti mú development wá s'Ógbómọ̀ṣọ́. No ẹ kàn tẹ́ fi pé tẹ́ bá kàn tẹ́ jí láàárọ̀ ni pé ta lẹ́yìn fẹ́ bú ó fi rí bí count. Kí lẹ bá sùn kí lẹ bá jí lórí ọ̀rọ̀ development ìlú Ògbómọ̀ṣọ́ kí lẹ bá sùn kí lẹ bá jí lórí nǹkan tí ń dá wa láàmú nílùú Ògbómọ̀ṣọ́. Why are we like this? Mo kí kábíyèsí o Bagandi Afọlábí Ọláoyè Orúmọ̀gẹ̀ kẹkẹta kábíyèsí o Imperial Majesty ó yàtọ̀ nínú àwọn ọba of our time àwọn ọba mi ò ní nǹkan tí Ọlọ́run bá ṣe fún kábíyèsí tán fi ń kọjá àlà wọn láàrin àwọn tó jù wọn lọ́jọ́ orí tó jù wọn lọ nípò tán sì tún rí ìrírí ayé jù wọn lọ. Àwọn ẹlòmíì ò ní nǹkan tí bàbá yìí ní pàápàá charisma lásán kárí yàn báyìí kéèyàn sì rí yàn báyìí kó wúyàn ọmọ ènìyàn nìyí. Tí báyìí pé kábíyèsí ò ṣetán láti fẹ́ mọ sọ láyìn tí kábíyèsí bá irú kábíyèsí wa ní ìtàn máa tán láti fẹ́ sọ láwọn kọ́bìnrin jọ ni. Reality mo sọ fún yín because he knows what he's doing. Wọ́n kọ́bìnrin jọ ni kò sí tí ó bá fobìnrin ṣe ju pé fi sọlá ni ẹnu anybody ò sì gbá. Wọ́n fẹ́ ní wọ́n lè fẹ́ mẹ́jọ tí kò sẹ́ni kankan tó lè stop ẹ̀ nobody. Ẹ lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ní ọ̀fífẹ́ náà nígbà kan kọ́kọ́ bẹ̀rẹ̀ tán ṣe fúráká yín kàn fẹ́ bí kiri ni ó déta ìdé ọ bẹ̀rẹ̀ sí máa fẹ́ pé the man is young and if you want to live more longer you have to have intimacy. Ẹ lọ́ọ̀rẹ́ béèrè wò ẹ lọ́ọ̀rẹ́ study ẹ lọ́ọ̀rẹ́ find out nípa rẹ̀. That intimacy must be there. And one single woman cannot satisfy a man. A single woman cannot satisfy a man. Nǹkan tá à ń sọ ní Islam make ways fọ́pọ̀lọpọ̀ nínú wa live and let's live. In Islam make kalẹ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ which we fail to understand and we fail to grasp it. I was watching one motivational speaker in the church lẹ́nu ọjọ́ méjì yìí. Kíní ẹ̀ go viral. Àwọn tó lẹ̀ ló kọ̀rọ̀ but he's saying the right thing. Ó ní ìwọ ọkùnrin tó bá fẹ́ràn ìyàwó rẹ̀ fẹ́ yọ̀kan má jẹ́ kó pé méjì. Tó bá fẹ́ràn ìyàwó rẹ̀ ó ní ṣùgbọ́n wọn ọkùnrin tó bá fẹ́ràn ọjọ́ ọ̀la rẹ̀ tó sì fẹ́ràn ara rẹ̀ fẹ́ kó ju ẹyọ̀kan lọ o
torí àwọn lọ́jọ́ ọ̀la rẹ̀. Is reality. That is the truth. Tabala ọba ṣe ní tí pé o fẹ́ràn ara rẹ ni àbú fẹ́ràn ara rẹ o ṣe kíní ní o ṣe kíní ní ẹ jẹ́ ká bira wa léèrè ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ bàbá mélòó ló ti dẹ̀ ti ń gbé nọ́mbà kálẹ̀ káàkiri tí ìyá wà nílùú òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ bàbá mélòó ní ń di láìlọ́n káàkiri ládùúgbò tí ìyá wà l'Ábùjá, tí ìyá wà ní Sókótó, tí ìyá wà níbòmí. Ẹ wá mọ̀ gbọ́ pé wọ́n kú ni wọ́n ṣẹ̀ mọ́ gbókù wọn bọ̀ wá sílé. Mélòó. I encourage polygamous. Torí pé gbogbo ẹ̀yin tẹ́ bímọ obìnrin 20, 30, 50 kalẹ̀. Ibì kan náà ni wọ́n sá sí lọ. Bẹ́ẹ̀ náà làwọn kan sì bímọ obìnrin kalẹ̀ tí wọ́n dálẹ̀ mọ́sú sílé wọn tí wọ́n ń gbàdúrà pé kẹ́lómi ọ̀tẹ̀ mọ́ súnmọ́ wọn. Àmọ́ ibi tẹ́gbọ́n tí mo sọ pé bóyá òní ọmọ jókòó tìyàwó ẹ̀ àtàwọn àbúrò. Islamically wọ́n ń wábi tán gbọ́dọ̀ forí wọn sí pé kó kán lè wà. So tí kábíyèsí bá ní ogún tó bá ní ọgbọ̀n, ẹ wo ẹgbàgbé ẹ̀ ọlá ló fi ṣe. Gbogbo propaganda tẹ́yẹ̀ ń ṣe tán lọ rí gbá wọn kan lábẹ́nú pé ìwọ tó bá ṣe tán sọ̀rọ̀ báyìí, ìwọ tó bá ṣe tán kọ sọ̀rọ̀ báyìí, ìwọ tó bá ṣe tán kọ sọ̀rọ̀ báyìí tẹ́ fẹ́ gbé propaganda ká jáde lórí kábíyèsí. Ẹgbàgbé ẹ̀ àwa gbọ́ yín àti rí yín àti mo ti sọ fún yín pé when you move a step, Zubairu Muhammed Taofeek is 20 steps ahead. Ẹ pé mo parọ́ yìí fún yín. Blackmailing wo lẹ ti ṣe fún Gandhi ní ààfin torí ọ̀rọ̀ Yunusa as alleged. Àwọn ọ̀rọ̀ kan bẹ tó yẹ pé mo kàn ní sùúrù ni pé I just want to cool the polity. Mo fẹ́ cool polity yẹn ni tí mo bá gbé yóò gbóná kìí ṣe ti jà. Àwọn ọ̀rọ̀ tó gbóná gidi gan ni. Táwọn ẹlòmí orí kábíyèsí ọkọ̀ kábíyèsí òru mọ́ gẹ́gẹ́ òun ó kì tó wá ti wọlé tán báyìí wọ́n sì túbú. Tí fáàtì wà lọ́wọ́ kìí ṣe torí nǹkan kan torí pé wọ́n jẹ́ ní ni. Ṣé ò bá wá bí bẹ́ẹ̀ kí ni fi ń ṣe tó yẹ pé ẹgbẹ́ fi ń tóbi 10 bí 20 l'Ógbómọ̀ṣọ́ ká mọ̀ tí rẹ́ nìkan kan nínú àwọn ẹgbẹ́ yìí. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ àwọn bloggers sọ wá nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ dákun torí Ọlọ́run àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tẹ́ tó wà l'Ógbómọ̀ṣọ́ yẹn. Ǹjẹ́ tí ever lọ rí jókòó pẹ̀lú wọn kẹ́ lọ rí interview wọn kẹ́ lọ rí bí wọ́n léèrè pé kí ni ìtumọ̀ tán fi dẹ́gbẹ́lẹ̀ and láti ìgbà tí wọ́n ti dẹ́gbẹ́lẹ̀ irú ìdàgbàsókè wo náà ti mú bá ìlú Ògbómọ̀ṣọ́ látara ẹgbẹ́ wọn àbí kí ni àfojúsùn wọn lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bó ṣe rí káàkiri àgbáyé. Káàkiri àgbáyé ní kálukú ní àfojúsùn fún ibi tí wọ́n wà. Gbogbo ẹ̀yin bloggers ẹni mò ń bi léèrè, it's a big challenge to you. Ṣé ẹ ò mọ̀ nípa àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó ń wà kálẹ̀ káàkiri? Mélòó nínú yín ló ti lọ rí bá àwọn ẹgbẹ́ yẹn gangan pé ẹgbẹ́ ìkílẹ̀ dálẹ̀ fún kí làfojúsùn yín? Gbogbo bí wọ́n ti fẹ́ fún yín lówó lẹ́yìn need. Ṣé gbogbo bí wọ́n ti fẹ́ fún yín lówó ilẹ̀ yín ṣetán láti pé ẹ fẹ́ lọ rí jókòó pẹ̀lú wọn? You don't do things like this in as long as ẹ bá wá ìdàgbàsókè fún ìlú. Mo wo kíní kan online again. I always give myself that time. Nìkan ṣe àbí forget it. I am 67. I have reached the stage of retirement. Kò dìgbà tí báǹkì mi bá kún pẹ̀lú owó tó bá ń sàn pẹ̀lú wheelbarrow tó bá fi ń kó. You must be able to live reasonably well. This is the time for me to be more closer to Almighty Allah. What I will do on the street there is very, very little to the one that I have to do between me and my Creator. If you don't know it, èmi rẹ̀ jọ gbogbo wọn àjọ máa ń sìn àjọ máa ń ṣe oríṣiríṣi màá mú jáde ibi tó bá mi ni màá sì mọ̀ pé Ọlọ́run bá mi bó ṣe wù mí tí ó sì sọ pé òun ò dá mi lóhùn ètò ọba ẹ̀pọ̀ Ọlọ́run bá dá mi lóhùn ní irú nǹkan tẹ́ ń fẹ́ fojú mi rí nílùú Ògbómọ̀ṣọ́ ń bẹ irú mọ́ ṣe fẹ́ blackmail mi tó irú mọ́ ṣe fẹ́ bà mí jẹ́ tó irú mọ́ ṣe pé kí n wọlẹ̀ tó ìbá ti wọlẹ̀ but because Almighty Allah is beside me and gbogbo ara báyìí lọ́lọ́run bá fi dó tì mí mo wá ti di báàbù àyà mọ́ yín lọ́wọ́ so ni mo fi ń ṣe àánú àwọn kéékèèké tí wọ́n ń pè lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n ò rí náà rí tí wọ́n à ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n á ń pè wọ́n pé ká máa bọ̀ wá ká máa ṣe nǹkan lẹ́nu ẹ béèrè àwọn bloggers mélòó náà ti jáde lórí tèmi tán ti fẹ́ sọ̀rọ̀ tó pé Ọlọ́run ti yí ọ̀rọ̀ wọn padà síbi tí ò tẹ́ wọn lọ́rùn ẹ máa sọ pé God forbid ẹ lọ́ máa ṣe báyìí pé God forbid back to sender ẹ ṣe bẹ́ẹ̀ ẹ sá kọlù mí kan pé back to sender ẹ máa kọlù mí kan back to sender ẹ kọlù mí kẹ pé back to sender kẹ wá wò bí ọ back to sender bí ọ back mi ò ní sàlẹ̀ yín lórí mi ò ní gbé nǹkan kan náà mi ò ṣe ẹ̀ máa ń ṣe
mi ò ní tán gbé kaná wàláhì tàláhì gbogbo ẹni tó bá mọ̀ mí ọmọ mi kò sílù bàjẹ́ kan tẹ́ lè ṣe fún mi káàkiri tẹ́nìkan sọ fún mi pé bóyá mo bá níbi tó gbé tí ń jó nǹkan rí àbí èmi pẹ̀lú ìjọ pàdé lóde ẹ wá ń gbọ́ òórùn tùràrí kan láàbọ̀ lódì níranú ilé ìjọba ilé ìsìfẹ́ lè mú yẹn kí n lè máa bì àbí kọ́ adélé mi ọba mi lálejò kọ́ wá sọ pé mò ń fin tùràrí ẹ béèrè lọ́wọ́ apàdà ránà he comes to me anytime he feel like coming tó bá dẹ̀ dé yọ́ dẹ̀ feel at home. Tájọ jókòó tájọ ṣe tájọ mọ̀ numbers of days ìgbà míì tó bá ti ní off níbi iṣẹ́ he will come to Lagos come and stay with me we enjoy ourselves. Kò bá mi láàrin òru kí n mọ da tùràrí síná rí. Why? When Almighty Allah is in existence. Alhaji Monsuru Ejide wọ́n sọ̀rọ̀ kan níjọ́ tẹ́yìn pẹ̀lú wọn jọ jókòó tájọ ṣe meeting fantastic. Every day mo máa ń rí fásitì lọ́rọ̀ yẹn ẹ̀rí dẹ̀ wà lórí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé gbogbo àtàjọ jókòó níjọ́ náà ẹnìkan ti kú nínú wa. Wọ́n láwọn wà ní Kaaba Alhaji Monsuru wà ní Kaaba àwọn àfọ Ògbómọ̀ṣọ́ kan nínú wọn sì ń pe Alhaji Monsuru ní Kaaba wípé àwọn ti rí ọ̀dọ̀ àwọn àgbàlagbà kan tán tó ní káwọn wá lọ àwọn ìyá kan wọ́n ti rí ìyá àgbàlagbà kan tó fẹ́ lọ tán ni wọ́n fẹ́ ṣáájú lé wọn lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àti lórí bọ́rọ̀ Yunus àbí ó ṣe wà permanently tó fi jókòó ní Kaaba Alhaji Monsuru wa sọ fúnra rẹ̀ èmi mo wà ní Kaaba ṣé mo wá sọ pé Ọlọ́run ti sọnù ni àbí máa gbìn that is to him what he's saying I'm quoting him eléyìí ó dàbẹ̀ ni pé bí n pa ni jẹ́ kí n fún lówó oúnjẹ jẹ́ kí n fún he knows wàláì Alhaji Monsuru gan fúnra ara wọn mọ̀ yín ló purọ́ wọ́n mọ gbogbo yín tẹ́ mọ́ yín bloggers ẹ̀ wọ́n ti mọ gbogbo yín pátápátá ló purọ́ ìtẹ́ ìjẹlẹ̀ ń wá so wọ́n kàn fi yín catch cruise ni mo fẹ́ sinmi ọ̀rọ̀ díẹ̀ ẹ jẹ́ kí n pa àwọn ilé ẹ bá mi fún 2 naira ẹ bá mi fún 10 naira ẹ wo mi ò fẹ́ kẹ́ ẹ kàn I just want to enjoy myself ẹ jẹ́ kí n náwó síbi kí n fi gbádùn ara mi let me laugh. Ẹ fi ń ṣe nìyẹn sit down and reason with yourself lórí development ọ̀rọ̀ ìlú meeting wo lẹ ṣe lẹ bára yín káàkiri lẹ fi sọ pé gọ́tà àdúgbò yín ni wọ́n fẹ́ wá bá yín ṣe eléwo ni wọ́n lọ rí bá wọn gbẹ́ kànga síwájú ilé wọn tí kì í ṣe pé torí pé kẹ́ ẹ lè bá ṣe nǹkan kan fáwọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ Yunusa ẹ sọ ìdílé kan tó ṣe dáadáa sí ní ìsìn tí kì í ṣe pé torí ọ̀rọ̀ Yunusa náà fi ṣe sẹ́rí nǹkan tó mọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú yín pé tí wọ́n dùn mí pẹ̀lú gbogbo yín báyìí ni pé òdodo ọ̀rọ̀ máa ń dàbí I don't know the way to put it ìmọ̀ gun yín púpọ̀ jù you will not count it to be big but it's an insult èyí tí mo tún wí tí yìí ni so ti fẹ́ ó ti wà Alhaji Monsuru o ṣé ẹ̀ lẹ́fẹ́ wí ẹ dán wò màá wá sọ fún yín pé tó o bá sọ pé wọ́n nífẹ̀ẹ́ Monsuru ni ò nífẹ̀ẹ́ Monsuru tó mi o lè nífẹ̀ẹ́ Monsuru tó mi ọ̀nà tí mo fi fẹ́ sọ fún pé o lè nífẹ̀ẹ́ Monsuru tó mi ni pé even ọ̀kan nínú àwọn fámìlì Monsuru pè mí lánàá nígbà tá a fi sọ̀rọ̀ ó ní bàbá Ọlọ́run ní jẹ́ kí nǹkan yan bàjẹ́ mú lámì ó ní ọ̀rọ̀ tẹ́yìn pẹ̀lú Alhaji Monsuru jọ sọ tẹ́ send the voice note kan tẹ́ send the siman that is 1 hour 10 minutes you know what that means mo jí láàrin òru ni mo fa tẹ̀gbọ́n mi báyìí jẹ́ kí n jókòó kí n lọ rí ṣàdúrà kí n ṣe mọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí lọ́lọ́run direct mi wọ́n yí ọpọlọ mi padà ní pé jókòó bẹ́ẹ̀ gbé kinní síwájú talk to Alhaji Monsuru advising mo gbé kinní ẹ̀ jáde mo nítorí pé kíkíní ọmọ bá àmọ́ court lọ́kọ̀ọ̀kan mo gbé kinní ẹ̀ jáde ní ìṣẹ́jú mẹ́wàá ẹyọ méje tí mo fi advise Alhaji Monsuru tí kìí ṣe ti tèébú and he responded and later he now call me pé èmi mo sọ pé mi ò fẹ́ kọ́rọ̀ yóò jáde kí ló fà tọ́rọ̀ yìí ti jáde because ó ti jáde látọ̀dọ̀ títí wọn náà àwọn ọmọ wọn ti gbé ọ̀rọ̀ jáde wọ́n gbé ọ̀rọ̀ yẹn jáde débi pé àwọn èèyàn wá ti gbọ́ lọ́ba níka ó ti lọ bá Monsuru ó ti lọ rèé gbowó ẹ bá ti sọ fún yín pé rọ́ ni ọkàn fẹ́ fi yín jẹun ní ọkàn fẹ́ ṣe kíní ṣe ni this now make me to now bring it out from my own end láti gbé fáwọn èèyàn káwọn èèyàn gbọ́ máa padà sọ di audio video máa padà play rẹ̀ 1 hour 10 minutes ni máa kọ́ tẹ̀lé méjì àbí kí n tẹ́ fi gbogbo ẹ̀ sójú odidi kan kẹ́ gbọ́ ìfẹ́ ò lè fẹ́ ní Alhaji Monsuru tó fi tó yẹn the naked truth tó wà ń bẹ ní pé gbogbo ẹ̀yin tẹ́ ń bá Alhaji Monsuru ṣe wallahi lazim súnmọ́ bí láìláì ìlàwọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọ̀sán tí ń jòdòdò fún Alhaji Monsuru tọ́wọ́ Alhaji Monsuru lẹ́ ń gbà ẹ̀ sì mọ̀ pọ́lọ́ padà fìyà rẹ̀ jẹ yín
ní gbogbo ayé ní gbogbo ọ̀nà ẹ sọ tí ń jòdòdó ọ̀rọ̀ fún Alhaji Monsuru náà ẹ jẹ́ ká bira wa léèrè ẹ̀yin gan fúnra yín tẹ́ lọ rí jókòó tí Alhaji Monsuru tẹ́ ń kọ́ Alhaji Monsuru níkọ̀kúkọ̀ tán bá gba ẹ̀tọ́ nulẹ̀ yín sára yín lè gbà ẹ̀yin gangan fúnra yín tẹ́ lọ rí bá Alhaji Monsuru tẹ́ sọ pé ń bá láyé fún Alhaji Monsuru nímọ̀ràn àbẹ́yìn tí Alhaji Monsuru rán sáwọn èèyàn tán bá ran yín tí Alhaji Monsuru bá gbé yín dìde pé ẹ bá mi lọ ọ̀dọ̀ lágbájá ẹ pé kán lọ rí bẹ̀ wọ́n pé kán dákun kí wọ́n má bínú ẹ bi Alhaji Monsuru léèrè pé kí n bẹ̀ wọ́n lórí kíni ṣé pé ká sọ fún wọn pé kí inú sọ ọmọ bá lọ ni àbí ká sọ fún wọn pé bó ṣe ń bú kábíyèsí ni ọ̀dà ńlọ́dà ẹ sọ èyí tẹ́ bá fẹ́ sọ nínú rẹ̀ ìgbà tán lọ yín pẹ̀lú ògo Ọlọ́run Alhaji Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀mí yóò gùn fún wa Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀mí yóò gùn fún wa ẹ gbà ẹ dìde ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ bira wa léèrè ṣé ever bí ibi tí Alhaji Monsuru pé ti darí ọ̀pọ̀lọpọ̀ nínú yín nìyẹn he keeps singing one single song even to my closest one tí Alhaji Monsuru pé tán bá sọ̀rọ̀ pé àwọn tó gbé ọmọkùnrin yìí wá sọ́dọ̀ mi ni wọn ti wá jẹ́wọ́ ẹ jẹ́ ká sọ pé ẹ jẹ́ kémi pẹ̀lú yín kájọ agree wípé Alhaji Monsuru is faking me and is faking everybody ẹ jẹ́ káwọn tán ṣe kíní ẹ jẹ́ kí wọ́n jáde kì í ṣe press conference nìkan kí wọ́n kóra wọn lọ sílé Alhaji Monsuru ebi inú ilé Alhaji Monsuru náà wọ́n ti lọ rí bá wọn tán bá ti wá ṣe tán kí wọ́n á jáde kí wọ́n á sọ fáwọn pé Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin èèyàn adúpẹ́ fún yín o sẹ́yìn rẹ̀ mi Mr. Lágbájá sẹ́yìn rẹ̀ mi Àfà Tàmọ̀dù sẹ́yìn rẹ̀ mi kíní kan báyìí kẹwàá pa gbogbo wa ní ìsìn bẹ́ẹ̀ ti ṣe rí wa ní ìsìn wájú ilé Alhaji Monsuru la wà yìí o ọ̀rọ̀ tí gbogbo ayé láwọn ọ̀gbọ́ ní ìsìn o àti wá sọ fún wọn o pé Yunuse sọmọ Ògbómọ̀ṣọ́ ṣé a fẹ́ dìwò yìí ni dáadáa wo lẹ́rù pẹ̀lú Alhaji Monsuru tí wọ́n ń ṣe dáadáa nílùú Ògbómọ̀ṣọ́ tí kò sí contribution Alhaji Monsuru nínú rẹ̀ kéèyàn wà nílùú kóhùn pẹ̀lú ọbọ̀ ọjọ́ mọ́ ṣe ẹ wo gbogbo iṣẹ́ tí Adéṣeun ti ṣe kalẹ̀ ọ̀rọ̀ Yunusa sì báṣẹ́ yẹn jẹ́ mọ́ Adéṣeun lọ́wọ́ ẹ wo iṣẹ́ dáadáa tí Adéṣeun ti ṣe kalẹ̀ ọ̀rọ̀ Yunusa dẹ̀ẹ́dẹ́ ó dẹ̀ bà gbogbo rẹ̀ jẹ́ Adéṣeun pẹ̀lú bàbá Saka Balógun ò kí ń sọ lọ́rọ̀ ọ̀rọ̀ Yunusa sọ wọ́n ọ̀tẹ̀ ti mú wọn dìkan náà I have somebody I discuss with nǹkan tí wọ́n kọ́kọ́ sọ síwájú tí wọ́n kọ́kọ́ fi tó dàbẹ̀ ní bó sami lọ́gbẹ́ I have somebody I discuss with she was telling me òun ó ṣojú òun tí kìí ṣe pé wọ́n ní pé ó ṣojú òun tí Bùkọ́lá ọdún léyà ni jọ́kejì ọdún léyà tí Bùkọ́lá tó mú Yunusa tó mú lọ rèé bá Adéṣeun nínú ilé tí gbogbo àwọn kọ́kọ́ gbé against ẹ̀ bàbá báyìí kò rí báyìí kankan máa ẹ má bínú ó ti gbẹ̀mí pé òun bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ because he is APC PDP nkankan àwọn náà mọ̀ èyí tọ́jọ́ wà láàrin ara wọn síra wọn because I am not the party type lójú àwọn youths mi tó lẹ́ ń porúkọ àwọn tó yẹ pé wọ́n jẹ́ lẹ́rìí fọ́rọ̀ yẹn pé àwọn yarí ń jọ náà kí Adéṣeun tó wá bẹ̀ wọ́n pé mọ́ wọrí wọ́n ti gbẹ̀mí pé àwọn tó ń bọ̀ wá tẹ́lẹ̀ the next thing dákàrí ni pé Adéṣeun kan jáde síta ló kàn blow off kò ṣeé ṣe kò lè possible as alleged kọ́ mọ̀ já sí pé Ọlọ́run túbà kọ́ mọ̀ já sí pé wọ́n ń fi nǹkan sẹ́nu lọ́ọ́ rí mọ́ fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ni there is nothing that is impossible. Do you know one funniest thing? You want to know it? Ẹ pé kí Bùkọ́lá Badmus ẹ ké kó jáde sí gbogbo wájú ara ayé pátápátá àti wájú mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ kó fi odidi alukurani kó sálù àlá kó fi àdé odidi alukurani kó fi búra pé ti Yunusa lòun ṣe èmi ní voice note sọ pé òun ti ṣe ti Yunusa èmi ní eléyìí kìí ṣe pé as alleged kọ́ eléyìí kìí ṣe pé as alleged kọ́ ó link ni níbi tí ó pé tán tó gbé ti pè títí tí ń bẹ́ parako yìí bí parako yìí kan dákun kan mọ́bìnrin ẹ dákun ẹ ṣáàjẹ́ ká àwọn náà mọ̀ dákun ẹja gbàgbé ọ̀rọ̀ ọmọ yún àyẹ̀jẹ́ ká dàpọ̀ ká pẹ̀lú kájọ wà lódìdí gbàgbé ọ̀rọ̀ Yunusa tó bá yẹ pé ti Yunusa ní kékeré ni èmi ní eléyìí kìí ṣe as alleged tí ẹ bá yẹ pé torí pé kí n mọ́ gbà lásìkò ni màá mú jáde níbi tí máa play rẹ̀ tẹ́ ẹ bá gbọ́ mo ní so a lot of things is happening because as we are talking communication sì tún wà láàrin wọn síra wọn pẹ̀lú parako yìí then where are we really going? Mo sọ fún yín pé mo ti ka àwọn ìwé James Hadley Chase dáadáa
find him, fix him. Ẹ lọ rè wá kẹ́ka tẹ́ bá ti ka find him, fix him. Ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ò ní dá yín láàmú, ẹ ti mọ ibi tó kán tó ń ṣe lẹ́ẹ̀tì mọ ibi tí wọ́n ń lọ. Ẹ ti mọ̀ pé season film lélẹ̀ Z-word. Bẹ́ẹ̀ torí iná tí ò steady nílùú Ògbómọ̀ṣọ́ ni òfìjẹ́ kọ́ yẹ pé gbogbo àwọn season film yẹn ni òfìjẹ́ kó common láàrin wa. Ẹ ti mọ̀ àwọn gbogbo nǹkan tẹ́ gbọ́dọ̀ mo sọ fún yìí. Bukola Oseti Yunusa bí mo ti ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Why are we fooling about why tá n fi ń wá ìṣubú ìlú Ògbómọ̀ṣọ́? Why? And you bloggers, you will never enjoy yourself not until you make yourself independent. And make ara yín independent. Kò tí sí nǹkan tó ti burú jù bọ́dá mi ẹ̀rọ ẹgbẹ́jọ́ mẹ́ta ẹ̀ tẹ́ pè wá báwo ni nǹkan kan ẹ wo mo ń retí káàdì àbọ̀dá mi ẹ wo àpò mi ga o ṣé kí n send account number sí. It happens. Ilé ayé la bá. But if you want to collect in order to compromise with what you are doing, you are no more trustworthy. Torí pé ẹ máa ṣe torí pé ẹ máa wo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan online ẹ lọ rí wo Wazobia. Ẹ lọ wo àṣírí nídùú bó ṣe tú. When Wazobia was Wazobia in Lagos, come and see how people are just wrangling around them, home and away. Tí wọ́n sáré bò wọ́n ní UK, tí wọ́n ṣe kíní kálẹ̀ káàkiri, nísìnyí you cannot go to UK. Nígbà tá a ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe tó ti tú. Because you don't blog on lies. Problem tó ní nìyẹn because you are facing camera. Tó bá parọ́ lónìí, tó bá di báṣìrì rẹ̀ bá tú, tó bá dìde life ẹ ti bàjẹ́. Tó bá fẹ́ bẹ̀rẹ̀ program mi àfi kọ́ ya máa ṣe unappearance kíní content ló yà kù. AI unappearance content ló kù tí wàá máa ṣe. But lópin ìgbà tó bá ti lè jáde ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó jáde tó fẹ́ bú kábíyèsí náà. Tán blog tán láwọn fẹ́ bú kábíyèsí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó jáde tó yẹ kí wọ́n lọ rí ṣe pé Oòduà kan náà ni wá ọmọ òdodo ni wá. Nísìn how many did you see them that remain online? Because there is no sincerity of purpose. Nínú nǹkan tí wọ́n ń ṣe àbí nínú nǹkan tí wọ́n sọ, I remain resolute and I remain firm on what I'm doing. Initially láti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi pẹ̀lú Alhaji Monsuru sí níjà pàápàá mo ti sọ yín fún yín several times. Mi ò sọ níjà pẹ̀lú Alhaji Monsuru ṣé tí ẹ kí n ṣe tèmi ni òkè fún òwò lọ́rùn. But when it comes to ọ̀rọ̀ ìlú, I don't compromise and I will never ever compromise. Àfi tí a bá jọ tọ̀ sójú kan náà tá a bá jọ tẹ̀lé lù. That was what I say in those words I sent to him. Àwọn kan wá lọ rí sọ wọ́n lé mi lọ rí ọ̀rọ̀ tí mi sọ pẹ̀lú Alhaji Monsuru mọ́ ń lọ rí sọ mọ́ ń lọ rí agitate fún fóònù mi ni. They don't know what is called agitation papa. Pé mo ń lọ rí agitate fún torí pé wọ́n gba fóònù mi ni mo fi agitate. No. I don't compromise. Lẹ́tọ́ kí n bá fẹ́ compromise pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn ní nígbà tí the last time tẹ́tí wá gbé mi pẹ̀lú handcuff wàláì kí n bá ti compromise. Màá gba good money. Wàláì màá gba owó gidi ni màá gbà. Ẹjọ́ pariwo ni ọkàn pariwo ẹ bẹ́ẹ̀ ṣe hùhùn náà nù màá tún pín fún yín náà tẹ́ tún jẹ́ ń bẹ̀. Ṣé pé tẹ bá fẹ́ mọ ṣépè gan ìpè náà tún mọ mú ẹ̀yìn náà fúnra ara yín. But I don't compromise. And I will never ever do it. I'm going to be 67 by June 1st. Busy in light ala. Iṣẹ́ wo ló tún yẹ mo fẹ́ mọ ṣe ní ìsìn tí mo lè ṣe tí mo lè enjoy ju pé kí n mọ ṣe tó bá jẹ́ pé ṣe Ọlọ́run ọba lọ. Iṣẹ́ wo ni mo fẹ́ mọ ṣe ní ìsìn? Iṣẹ́ wo ni mo fẹ́ ṣe ní ìsìn? Tó lè dùn mọ́ mi. Tèmi gan fi lè gbádùn ìgbésí ayé mi tí mo fi lè mọ rí dáadáa táwọn ọmọ mi bá ń ṣe lójú mi lótójú ayé mi tí màá ti mọ rí dáadáa tí wọ́n ń ṣe ṣé òun ni mo lè ṣe ní ìsìn tó kọjá pé kí n súnmọ́ Ọlọ́run ọba mi tó dá mi. It's a big privilege. Jesus is less than 40. Ànábì Muhammad sallallahu alaihi wasallam was 63. I am opportune to go above 63.
I'm not comparing myself to. No. Malori Shimibo. I just want you to understand, it's a privilege. I will have an account to give. Ebe ita na bi ṣe láàrin 63 years tó lò ní gbèsè ayé bí ńlá rí lò tán yìí, bí ńlá gbọ́ tán yìí, ebi ńlá rí sọ tán yìí. A very wonderful role model. Ebi ńlá rí lò tán tó fi di bá ti ṣe sọ̀rọ̀ yìí. So what I'm really saying in essence is pé ibi tá ń lọ ó matters most than ibi tá wà nísìn. So ibi tí mo ń lọ gangan, before I go to the conclusion of this video, I don't want you to see like a jump from here to here. No. I'm analyzing with what is really on ground. I don't write anything on ground. Èmi sọ fún bó bá ṣe wá fún mi ni mo wá bí tí mo ti rọra relax ni. It just came to me, then I decided to bring out my tripod from my room, sit down in my parlor to say something about what is going on. Ó ní wípé ẹ tún method meeting tẹ́ ń ṣe yẹn ẹ lọ rí tún ṣe. Meeting over what? Ògbómọ̀ṣọ́ a ní challenges lórí ọ̀rọ̀ Yunusa ọmọ ilé ni, ọmọ ilé kọ́ ni, ọmọ Ògbómọ̀ṣọ́ ni, ọmọ Ògbómọ̀ṣọ́ kọ́. Àwọn cases wọ́n wà ní court. Hey, I played a game yesterday. So when I played this game, I now look at the game. It was so fantastic. Ó wá crack orí mi. Like I rightly said, I'm a kind of a person to I watch mafia films, I read mafia books, and the rest of the thing. So, kí ni nǹkan tí mo ní video yìí ṣe àwọn game tí mo play, kí ni mo sọ pé game yìí rí lára mi nígbà mo play game yẹn. Mo rí pé chess game, when you are playing chess game, ẹni tó bá mọ̀ nípa chess game àwọn dán ni. Ẹ bá play chess game, ẹ bá bá wọn tó bá lágbára nínú chess game, ẹ lè play rẹ̀ fóṣù mẹ́fà, ẹyọ kan tẹ̀ tí parí ẹyọ kan. Tẹ́ mọ lọ, tẹ́ mọ bọ̀, tẹ́ jókòó, tẹ́ mọ jọ mọ. Àwọn tó ń bá mu wine, wọ́n mọ mu wine, àwọn tó ń bá mu soft drinks, wọ́n mọ mu soft drinks, tó dẹ̀ mọ play rẹ̀, wọ́n dẹ̀ mọ sọ̀rọ̀ gidi. Wọ́n mọ sọ̀rọ̀ nípa ìlú, nípa development, nípa nǹkan. Àwọn mafias, àwọn tó bá yẹ kó lè gan, wọ́n máa ń lù. Àwọn criminals, wọ́n máa ń lù. Tá bá lọ báyìí, tá bá attack wa, tá bá ṣe báyìí ńkọ́, wọ́n máa ń lù. Àwọn don. So what am I saying? Mo wá wò mo ní okay, ẹ jẹ́ ká wo game tá play pẹ̀lú wa l'Ógbómọ̀ṣọ́, ẹ jẹ́ ká jọ agree pé chess game la play àwa gbé sẹ́gbẹ̀ kan. Fún ẹ̀yin tẹ́ mọ̀ play what? Àwa fún àwọn tá jọ ń fa what, tá jọ ń gba wàhálà l'Ógbómọ̀ṣọ́. A jọ ń play what pẹ̀lú wọn. A ti ń play rẹ̀ lọ. Àwa pẹ̀lú wọn. Àwa tá a wà lórí òdúdú tá a dúró ti wípé ẹgbẹ́ tó fẹ́ lẹ́tọ̀ọ́ tá a sì wà pẹ̀lú ìlú, àwa ìdàgbàsókè fún ìlú. Card ó kù 6 lọ́wọ́ wa. Àwọn tó jẹ́ àwọn tó ń sọ pé àwọn lálágbára, káàdì kù 5 lọ́wọ́ wọn. Àwa la sì need láti play kó tó di pé wọ́n play tiwọn. Kì í ṣe pé in numbers kọ́ ni, but àwa lọ́kàn ni. Pé nígbà mi ò lè ṣe pé káàdì kù 2 lọ́wọ́ yẹn gan tó yẹ pé òun náà lọ́kàn kan tó yẹ pé yọkàn wà 10 lọ́wọ́ eléyìí. So that's the rule of the game. It depends on how you disburse your cards. So mo fẹ́ kẹ́ bá mi wo game yìí. Àwọn tá ń bá pò wọ́n ní 5 lọ́wọ́. Nínú 5 tí wọ́n ní lọ́wọ́ yẹn, wọ́n ní general market ẹyọ kan. Wọ́n wá ní odidi what 4 lọ́wọ́. Àwa tá ń bá play, a ní hold on ẹyọ kan. A ní general market ẹyọ 3. A ní hold on. No, a ní general market 2. A ní pick 2 ẹyọ kan. Àwa ní hold on ẹyọ kan. That is to say, àti ní hold on 2. Àwa ní what gangan ẹyọ kan. Ẹ sì mọ̀ pé nínú kíní what yẹn 5 ló máa wà ńbẹ̀. Àwọn tá ń bá play ti ní 4 lọ́wọ́, wọ́n sì ní general market ẹyọ kan lọ́wọ́. So in the field of play, ẹ má lérò pé torí pé wọ́n ní what 4 yẹn wọ́n lè fi defeat wa.
tán bá fún wa general market lọ rè mú general market tán bá ilé ṣèṣì lọ rè mú wọ́ọ̀tì jáde tán gbé mi star tẹ́ bá fún ní pick 2 yóò tún fi kó ìtọ́wọ́ àlọ́wọ́ ni géèmù ó dàrú mọ́ lọ́wọ́ tó bá fún yín ní give me ball tẹ́ bá fún ní general market yóò tún fi kún tọwọ́ rẹ̀ ní ti bà géèmù jẹ́ mọ́ lọ́wọ́. Do you understand now? So gbogbo wọ́ọ̀tì yẹn ó ti di tí kò fẹ́ wúlò mọ́ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ nìyẹn. Ok, ọ̀dọ̀ títí wá dẹ̀ ní àwa ni the next person tá a fẹ́ play. So òun wá ń dúró de opportunity pé tó bá ti lè jùjùkújù kalẹ̀ wọ́n kàn ju general market kalẹ̀ ní wọ́n àwọn spread àwọn wọ́ọ̀tì òun anyhow tí ó fi check. In tí wọ́n ṣe nìyẹn. That is the game we are playing and I'm telling you n tó wà lọ́wọ́ wọn nìyẹn. So àwa tá a wá ní hold on méjì lọ́wọ́ ta ní general market mẹ́ta ta wá ní wọ́ọ̀tì ẹyọ kan àwa ní géèmù kan. Do I show you how we play it? We now bring out our hold on ẹyọ kan gbà hold on wọn wò mí nínú wọn ti play anything. Àwọn amú general market wọ́n jù sí yàrá lọ general ọmọ ẹyọ kan ó tún mú general market kejì ó jù sí yàrá lọ general ó mú ọ wá ní pick 2 ẹyọ kan tó wà lọ́wọ́ ẹ̀ ó jù síbẹ̀ ọ yá mú pick 2 ó mú pick 2 ọ wá mú hold on ẹyọ kan the last one ọ wá tún jù síbẹ̀ pé hold on last card check pẹ̀lú wọ́ọ̀tì ẹyọ kan. Ẹ wo wọ́ọ̀tì mẹ́rin tóun ní lọ́wọ́ pẹ̀lú general market ẹyọ kan ẹ wo nǹkan tó ti fi kó ó ti mú general market méjì pẹ̀lú tọ̀hún ó ti lékún ó tún ti mú pick 2 ó tún ti lékún wọ́n lè ti hold it on bí wọ́n ṣe wà lójú kan náà nìyẹn. Wàláì bí wọ́n ṣe wà lójú kan náà nìyẹn. They are playing a wrong game. Mo sọ fún pé look to me I'm a don in my own side in my own little way. So the whole card they are playing wrong cards. They are just stagnant. So more problems are coming in for them by the time that mamu blogger akẹ́kọ̀ọ́ kọ́ wá sọ̀rọ̀ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò lọ rí gbé fídíò kan jáde nígbà tí ó bá gbéde nígbà tí a bá fẹ́ mọ analyze lórí fídíò yẹn báyọ̀ bá rí pé àwọn lùgbàgì. That is the game they are playing. But we are watching. Àwọn ní wọ́ọ̀tì mẹ́rin lọ́wọ́ wọ́n ti ṣe báyìí wọ́n bùgá. Nígbà tó ti ní wọ́ọ̀tì mẹ́rin lọ wọ́n ti mọ wéètì wa wọ́n ti mọ bá ṣe mọ ọ̀kan bíi wọ́ọ̀tì mẹ́rin mu ní lọ bí ọba tiẹ̀ ní lọ́wọ́ rẹ̀ gan kò lè níjẹ́ ọ̀kan lọ. So he can't do me anything with all what we have. In tí wọ́n ń ṣe pẹ̀lú wa nìyẹn you will go round ẹ mọ̀ pé àwọn èèyàn jọ ni but you will never get out of this mess. Not until you do the right thing. Kò sí ọ̀nà kankan tẹ́ gbé lè ṣe the right thing ju pé gbogbo àwọn ọmọ tẹ́ ń pè kálẹ̀ kàkẹ́ ẹ̀jẹ̀ kálukú lọ́ọ́ jókòó sílé bàbá rẹ̀ kó jókòó tẹ́ bá fẹ́ help wọn pẹ̀lú pé lágbájá gbà àmọ́ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lè sọ̀rọ̀ development ẹ mọ́ sọ̀rọ̀ nípa fracking tó wà ń ta. Nagistic àbí I'm so nagistic. That's what you said. Oh sorry o ó dàbẹ̀ pé bí amú tuntun lọ rí bọ́ sínú nǹkan tí kò yé yín torí pé ọkùnrin ló hàn kàwé rí. I'm so nagistic àbí go and check what it is. I nag on one single thing. Ẹni tó nag bí obìnrin tó ti lè nag táwọn sọ pé ní tí ó mú tí ò fi lè lérí ọkọ̀ gbé nìyẹn mo nag ní tí ẹ̀ fi lè fẹ́ràn mi náà nìyẹn pé mo nag I'm so nagistic lórí nǹkan ẹyọ kan that we should be able to come out with the truth and nothing but the truth torí pé Ọlọ́run bá sọ pé àtòkè àtìlẹ̀ àti gbogbo nǹkan tó ń dá bilhako orí òdodo ló ń fi dá gbogbo rẹ̀ so òun náà ni mo sì dúró Ọlọ́run sì la'anatullah ala al-kazibi ègbé òun ìgún òun eré òun kọ́ mọ bá gbogbo parọ́parọ́ so mo ti gbọ́ ẹ̀rù ti bà mí mo ti sá fún ìfẹ́ kún gbé Ọlọ́run bá ìbínú Ọlọ́run bá mi ìfẹ́ kó bá mi níbi rọ́ tí wọ́n bá pa ilé mi fi sá fún so that makes the difference between me and you. The third one òun ni wípé Ọlọ́run ló dáàbò sí ṣùgbọ́n lóun gan fúnra rẹ̀ kọ́ fún ara òun fúnra ara òun Ọlọ́run ní òun lòun dá but òun lòun dáàbò sí ní tòótọ́ ṣùgbọ́n òun gan fúnra ara òun kọ àbòsí fún ara òun ló ní nǹkan rẹ̀ ló dá ọ but òun náà tó tún dá ní òun kọ fúnra ara òun tọ́lọ́run bá kọ nǹkan tó dá kí lẹ fẹ́ kí èmi tí Ọlọ́run wá dá lọ́wọ́ pé nǹkan náà ẹ̀dá tó dá náà ni kí lẹ fẹ́ kí n ṣe lópin ìgbà tó máa ti ń wá ìjókòó ayọ̀ àti sinmi ayọ̀ fúnra ara mi the best I could just do is to run away from nǹkan tí Ọlọ́run bá kọ
tí difference tó fi wà láàrin èmi pẹ̀lú yín nìyẹn o. So that is why anytime tó bá fẹ́ sọ̀rọ̀ ìdáyà Ọlọ́run ní máa sọ̀kalẹ̀ bá mi, ìmísí Ọlọ́run bá ní máa sọ̀kalẹ̀ bá mi tí mo fi máa sọ àwọn nǹkan tí mo ń sọ. Torí pé Ọlọ́run ló rán mi ní nǹkan tí mo ń sọ, Ọlọ́run ló fi ọ̀rọ̀ sí, Ọlọ́run bá lọ́rọ̀ náà ló fi sí mi lẹ́nu. So in actual fact ẹ jẹ́ ká jọ sọ tọrọ fúnra wa pé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ àwọn olówó káàkiri ilẹ̀ jẹ́ problem. Máa padà mú reason wá tí mo sọ fún pé àwọn olówó mùsùlùmí iná ń dààmú ilẹ̀ Yorùbá. When next I want to talk, I just pray to Almighty Allah kí ìdáyà rẹ̀ kọ́ wa kó jẹ́ pé kí energy kò tún wà láti bí mo fẹ́ ṣe. If I want to talk, if I don't have the energy, mo ṣe jókòó, if I want to do more, I can do more because the energy is there. But about the energy, I will relax. That's me for you. So for now, mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé kò sí meeting kankan tẹ́ lè ṣe. Wallahi tallahi. Based on àwọn ọ̀rọ̀ tí mo ti bá Alhaji Monsuru sọ lẹ́yìn. Tá Alhaji Monsuru bá tẹ̀lé ọ̀rọ̀ tí mo bá wọn sọ lẹ́yìn yẹn ni. Ìyẹn sọ pé kó fún mi lówó. Ìyẹn sọ pé kí Monsuru fún mi lówó. Bẹ́ẹ̀ torí kókó gbà lọ́fà tí mo fi ń takú lẹ́ẹ̀mọ̀ wí. Reason tí máa fi gbọ́rọ̀ yẹn jáde ni already is a leak. Words. Èmi ni mo sọ ọ̀rọ̀ mi ni mo sọ mo fẹ́ prove ara mi to the public ni. It's not allegations against anybody. I want to prove it to anybody. But if you feel it is against him, Coach Ali, miss my words. The only thing he can do is probably we go to the court. I let your face around any court by. Then we'll be able to talk it out. The words, they are my words that played out to him. Ó ti leak káàkiri, kó tó leak káàkiri àwọn tó ti bú mi, àwọn tó ti yẹ̀yẹ́ mi, not knowing pé tìlú náà ni mò ń ṣe. Sincerity náà ni mo sì jókòó tì. So in a nutshell, I'll bring out that audio video. Ṣé gbogbo yín náà tẹ́ gbọ́ kìí ṣe pé mo tọrọ owó, but I've advised ká tó ní ìmáàmù ààfin ni mo ti advise. This guy is not from this place. Send him away. Then you seek for eléwo náà fẹ́ lò. Then bring him from your house. That is if you want to do a leadership. Ìpè lágbájá mo fẹ́ kápẹ́ mi náà ni mo fa kalẹ̀. Then ẹni tó fẹ́ ẹ̀yin èèyàn o, èmi ò tiẹ̀ mọ̀ pé kí n sọ ọmọ olúwa o. Ìgbà tó ti rí bó ti rí ìyẹn tẹ́ ṣe dá o. Tó bá dijọ́ mi, a lè fọlọ́pàá mú yín, a lè ṣe kíní kan o. Ẹ̀yin ará ẹ dákun ẹ dorí jì wá torí náà ẹni tá mú kalẹ̀ nínú ìsìn. Iyì yẹn àtàpọ́nlé yẹn ọba wà ń bẹ for life. Ayé ó ti gbàgbé aburú yẹn. Iyì àtàpọ́nlé yẹn kò bá ti wà ń bẹ for life. Ayé ó ti gbàgbé aburú yẹn pé ọmọ yẹn sọ ọmọ olúwa o àti reject ẹ̀. Akọ́mọ̀tẹ̀ sí mi èyí tí di méjì bá ń kọ́lẹ́ tó wí. It's enough. Ẹ tún wá máa wo one funniest thing. Ọmọkùnrin tún sọ pé Ògbómọ̀ṣọ́ jókòó lórí gunpowder. Ẹ wà lórí ìjókòó níbẹ̀. Bẹ́ẹ̀ sì ṣe ń sá fún pé kẹ́ mọ́ wọ kóòtù ìwà tọ́mọ yìí ń wù kò sígbà tí ò ní gbé yín wọlé. Kò sígbà tí ẹ rí àwọn ọ̀rọ̀ rẹ̀ tán bá ń bi léèrè tí àwọn tó bá fẹ́ jẹ́rìí fún ìlú òfin ní sọ pé lágbájá the court will now ask pé lágbájá tẹ̀ǹtẹ̀ ń dákọ̀ rẹ̀ gbogbo ìgbà eléyìí ó mú ẹ̀rí wá pé lágbájá eléyìí ó mẹ́rin wá pé ẹni tí ń jẹ́ lágbájá yẹn bá wa pè wá báwo lẹ̀ ṣe ní wọnú court. So that is what I feel for you. That is why I talk to you. I send you messages for you and withdraw kíní yìí. Ẹgbẹ́ ọmọ yìí ẹ jẹ́ kó máa lọ ní jẹ́jẹ́lì. Báwo ni ìyẹn ọba ṣe tó? Báwo ni ìyẹn kò bá ṣe tó nígbà náà tó wáyé pé látọ̀dọ̀ yín ni Àbíbù láìsí wá? Ẹ̀yin gan sì ti lọ rí bá Àbíbù nílọrin. Ẹ ti pè wá sílé yín. Gbogbo mítìn táwọn bloggers ti wọn àwọn oríṣiríṣi ti ṣe mítìn oríṣiríṣi. Báwo ni iyì rẹ̀ ọba ṣe tó? Báyọ̀ pé bá tẹ̀lé. To me, I'm so submissive to anybody tó bá wá ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́. And I'm very, very dedicating myself to my fatherland. Anything tó bá fẹ́ kọlu àpèrè Ògbómọ̀ṣọ́ máa rọ́ọ̀lù. Anything tó bá fẹ́ kọlu Gandhi wàláì máa wọ̀. Kábíyèsí o mi ò kọ ọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu. Ẹni tí mo bá mọ̀ lọ́ta kábíyèsí tí kábíyèsí bá mú ní ọ̀rẹ́ mo lè torí rẹ̀ kí n má bá kábíyèsí sọ̀rọ̀. Loyalty mi will remain lórí pé ẹni tí wọ́n ń bá rìn ẹ tí mo mọ̀ pé ọ̀tá wọn ni màá rí pé mo gbógun ti dáadáa. Tí gbogbo ayé tí ó fi wá mọ̀ pé mo gbógun ti. So ibi tán fi bínú sí mi àtàwọn afẹ́ ṣe kí ní sí wọ́n padà wá realize pé ọmọkùnrin mi ọmọ pé tó ń ṣe nìyí.
then you'll be able to welcome it with I'm sorry ọmọ ọ̀dọ̀ rere. That's me for you. Mi ò kí ń like yẹn fakingly, mo máa ń like yẹn fully ni, tí mi ò kí ń wẹ̀yìn wò tí mo máa ń fẹ́ràn yẹn. Ọlọ́run ọba yóò ṣe dáadáa fún wa nílùú Ògbómọ̀ṣọ́, gbogbo kùdìẹ̀kudiẹ tó kù lára wa nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ọba wa ṣe. Gbogbo ẹ̀yin bloggers ẹ dákun ẹ jẹ́ ká jọ jáde ká jọ sọ̀rọ̀ bí ìlú Ògbómọ̀ṣọ́ bí ó ṣe gòkè. Ẹ jẹ́ kí kálukú lọ rí crack brain rẹ̀, ẹ lọ rí ra ìwé nígboro, ẹ lọ rí ra àwọn motivational books, ẹ máa kà á kò dìgbà tẹ́ bá pass through any classroom. Àwọn tẹ́ bá ń kà níbẹ̀ tí ò bá yé yín, ẹ gbé fóònù yín, ẹ ṣèwádìí kí ni meaning nílé yìí. Ẹ bẹ̀rẹ̀ sí máa lò, ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe, ẹ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ bí ìlú yóò ṣe develop. Ẹ máa sọ, you all sell, you all make good money. Mo fẹ́ mú example kìíní kan, ó ṣẹlẹ̀ sí kan nínú àwọn bloggers wa l'Ógbómọ̀ṣọ́. It is very very funny. Ó ṣe ọ̀rọ̀ jáde ilé tó fi búyàn. Àwọn èèyàn tó follow rẹ̀, wọ́n like nǹkan burúkú, wọ́n bá like ẹ̀. Ó wá lẹ́ni tí ò gbádùn tó wà lọ́spítù, ó wá lọ síbẹ̀, wọ́n lọ rí present gift rẹ̀ fún probably bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ni, sister rẹ̀ ni abẹ́nìkan, wọ́n lọ rí present gift fún èèyàn rẹ̀ ní hospital. Wọ́n á record ẹ̀ pẹ̀lú gift yẹn, onítọ̀hún ọ̀dẹ̀ gbádùn, ó sì wà lórí social media, ó dẹ̀ gbé jáde for 3 days now. Kò tí ì rí àwọn èèyàn kó tó 30 kí wọ́n like tàbí ká sympathize pẹ̀lú rẹ̀ pé sorry o, happy birthday, tàbí sorry o, Ọlọ́run ṣàlékún àlàáfíà. Ṣé yẹn kò tó ọgbọ́n fẹ̀yìn bloggers? They want you, wọ́n fẹ́ kí wọ́n forí yín, kí wọ́n fi fágbọ̀n kálẹ̀ káàkiri, kí wọ́n bú yàn kálẹ̀ káàkiri, káwọn èèyàn máa wọ̀n yín lépè lóríṣiríṣi. Ẹ̀yin ni wọ́n máa wọ̀n lépè, wọn ò ní èlò lẹ́gbà. Ẹ̀yin ló kù tí wọ́n máa wọ̀n lépè kálẹ̀ káàkiri. Òun ní ìsìn kọ̀sẹ́ tẹ́ mẹ́yìn bloggers ẹ̀ mo tún wò ó pé báyà máa rá àwọn blogger ẹgbẹ́ rẹ̀ kan tó ṣe àwé ẹ mọ̀ pẹ̀lẹ́ kíní yìí o, ẹ kú tọ́jú o madam, get well fast kíní kankan. It was not there. It was not. Ọ̀rẹ́ wò lẹ wọ́n bára yín ṣe, ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ lórí àbòsí. My God, ẹ pera yín padà. Wàláì church kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan yín lọ, nǹkan tí ń ṣẹlẹ̀ nínú church yín content ni láti fi develop church yín àti láti fi develop ìlú. Kò dìgbà tẹ́ ẹ bá lọ sílùú òdìkejì. Mo ń wo nǹkan ọ̀rọ̀ ọlọ́kà tó ṣẹlẹ̀ yẹn ń dà mí láàmú lọ́pọ̀lọpọ̀ gan. Doing some findings kí ló lè ṣẹlẹ̀ sáwọn bandit ní sáwọn bandit kọ̀ọ̀ká tó ẹsẹ̀ wàá mọ̀ túmọ̀ nǹkan tó dé kíkíní yẹn kó rí bó ti ṣe rí yẹn. Nínú little findings mi tí mo rí lórí platform ẹnìkan sẹ́ndì kíní kan sórí rẹ̀, mo wá jókòó mo wo fídíò yẹn látòkè délẹ̀, very sympathetic pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. Wọ́n kàn wá máa lò wá, máa padà bá yín sọ̀rọ̀ lórí kí ló ṣẹlẹ̀ sí Akéwùgbà Gold. Àwọn ilé olóògbà owó kí ló ṣẹlẹ̀ sí Adégúnwà, kí ló ń ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ Ọ̀kanlọ́mọ. Àwọn èèyàn kan náà ni wọ́n mówó yẹn kalẹ̀, find him, fix him. Kí ló ń ṣẹlẹ̀ lórí orúkọ rẹ̀ ti jẹ́ Jack Ma? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Mudiru pẹ̀lú gbọ́n tí ń ṣẹlẹ̀ náà? Àwọn kan náà ni wọ́n mówó kalẹ̀ tán ṣe gbogbo ìjó la fẹ́ dárú eléyìí dáa kéṣẹ́ lomi mùsùlùmí. Ayé lè ń praise wọn, àwọn kan lè ń praise wọn torí pé wọ́n fẹ́ gba mọ́kà, àwọn kan ń praise wọn torí pé wọ́n fẹ́ gba mọ́tò. Ṣé kò ní tán ni? Wọ́n fẹ́ yín mọ́kà sí ìjọ tán bá fẹ́ sìyàn wọn yọ kó, mo bá sì yọ kúrò kò wúlò. Kò wúlò, àwọn màláíkà ò ní nǹkan kan fẹ́ yín rẹ ṣe. For how long will we continue this? You can fool some people for some time, but you can't fool all the people all the time. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.